that is special about pé èèyàn kan wà nílùú òyìnbó débi wípé yóò wá mọ̀ demand fún ìwòwò ẹ. Unfortunately ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin tó máa ń jẹ́ victim àwọn ọkùnrin wọ̀nyí single mother ní target wọn jù. Single mother ní target wọn. Èèyàn kan á lóun jókòó sílùú òyìnbó á lóun ní relationship pẹ̀lú ẹ á ní kó mọ̀ ṣe camera down kó mọ̀ gbé camera sísàlẹ̀. Unfortunately for you ọkùnrin tó bá ṣe video sex pẹ̀lú ẹ kò ní kó mọ̀ tún lọ bá kátá sùn níbi tó wà. So ìwọ tó bá ṣe because women work with emotions. Ìwọ máa ṣe out of emotion, out of love, out of commitment tó ní sí. But interpretation tí kìíní yẹn máa interpret nínú ọpọlọ ọkùnrin yẹn òun ni wípé èèyàn burúkú ni ẹ ọmọ rádaràda ni ẹ. Kò dẹ̀ sí bó ṣe decent tó ọkùnrin ó máa ká ẹ pamọ́ ni tó bá dẹ̀ ká fídíò yẹn pamọ́ tó bẹ̀rẹ̀ sí fi blackmail yẹn kí ló fẹ́ ṣe sí. Kò sí nǹkan kan tó special nínú pé èèyàn kan wà nílùú òyìnbó ó kára nǹkan tí mi ṣe kí n ṣe matchmake lórí page mi. Torí tí mo bá ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn aráàlú èbó yẹn náà máa ya wá sí rí báyìí jù Nigerian ladies àbí àwọn single mothers tẹ́ bá dẹ̀ connect mọ́ wọn fídíò nude náà máa ṣe. At the end of the day ẹ wá bá yé ẹni ẹlẹ́ni jẹ́ ìwọ tó ló jẹ́ single àbó jẹ́ single mother tó ló fẹ́ relationship at the end of the day relationship yẹn sìn ó tún ti wá mú ẹ jẹ́ kẹ́nìkan ní nude ẹ lọ́wọ́ sórí kó ti compound ìṣòro ayé ẹ. So ẹjọ́ nítorí Ọlọ́run kò sí nǹkan kan tó special no anybody wà ń lu èbò. Ìgbà tí Mọ́mì Juliana ṣe fídíò yẹn tí mo pick immediately mo create awareness ẹ lórí page mi mo rí tí kan lọ ń bú mi bẹ́ẹ̀ tó ní kinní kan ó ṣẹlẹ̀ sáwọn kan tó jẹ́ client wa ìyẹn ò mí pé yóò ṣẹlẹ̀ sí gbogbo èèyàn kán mọ́ lo experience wọn láti wá mọ́ sọ̀rọ̀ fáwọn kan ibrocos thank you for the roses. Yàláyà yín wo ló ṣẹlẹ̀ sí? Ṣé mi báyìí bí mo ṣe wà yìí o máa dúró àwọn tí wọ́n fẹ́ràn mi online tẹ́yàn kan bá wá ní scandal mi lọ́wọ́ kò tí ní gbé sáfẹ́fẹ́ ṣé bẹ́ẹ̀ làwọn èèyàn nífẹ̀ẹ́ mi tó. So ẹjọ́ nítorí Ọlọ́run ẹ má mọ̀ sọ pé bóyá nítorí bí àwọn cases tá ń treat tàdé mú wá sọ online káwọn èèyàn ó lè kọ́ ẹ̀kọ́ kẹ́ wá mọ́ lanu gbògà kẹ́ mọ́ lanu gbàgàdà kẹ́ mọ́ sọ̀sọ́kúsọ. Dẹ́ni ìwọ obìnrin èèyàn kan wà ń lu èbó kò mú pé kó special èèyàn lè wà ń UK kó mọ́ wà OK èèyàn lè wà ń Ìbàdàn kó mọ́ dàn ìyẹn ò túmọ̀ sí sọ̀rọ̀ mi ti ń yẹ nísìn àtìgbà táwọn aráàlú èbó yẹn tójú wọn tọrọ wọn ò ti gbé mi lójú sánlẹ̀ mọ́ òun láti gba ìgbà péèjì nígbà yẹn kódà tó ní pàrọ̀ péèjì yẹn ṣẹlẹ̀ ní YouTube channel mi kan ti kọ́kọ́ ṣẹlẹ̀ a year before tí mo gbé fún yàn kan bẹ́ẹ̀ náà ní ìsìn náà ni tí mo rò yí pé bóyá kìíní ọlá pé YouTube yẹn Ọlọ́run ní kò ní rí kìíní yẹn gbà lọ́wọ́ mi ni after bí ọdún kan tún ní ti Facebook náà ṣẹlẹ̀ tí woman yẹn tí mo tẹ̀ tún rò pé àwọn obìnrin tiẹ̀ làwọn àwọn òkun ṣe bíi mọ́dà pé kínní eventually náà tún gbé péèjì sá lọ àti ìgbà yẹn lọ́rùn aráàlú èbó wọn ò ti jọ ń lójúmọ́. Some people leave Nigeria but Nigeria did not leave them. Mo dẹ̀ mọ̀ pé bá a ṣe ń sọ̀rọ̀ ìta ń pariwo tantantan àwọn ọkùnrin tó mú sí lórí lọ́wọ́ wọn mọ̀ sọ fún pé kẹ́ ẹ mọ̀ yín sí wa bẹ́ẹ̀bí náà láàjòkó sí ńgbà tó bá ṣẹlẹ̀ ńgbà bá bẹ̀rẹ̀ sí fi inú ìdú yín tó bẹ̀rẹ̀ sí fi blackmail yín ibi tá a máa wà náà rè tẹ́ fi máa sọ. So gbogbo àwọn cases tá à ń gbé wọ́n online yìí kì í ṣe pé bóyá èèyàn ń ṣe lórí àbí èèyàn ń rò lórí Nigerian guy tó ní tó ń bu ẹ 5,000 tó ń bu ẹ 10,000 ìwọ náà lọ wá ṣẹ̀ṣẹ̀ kó fi compliment owó tí Nigerian boyfriend jẹ́ ń fún ẹ tó wá fi òpó ti ríyàn kan lu èbò by the time tí ẹ bá send $20 here by the time you change it becomes a very big money wàá wá fi òpó èèyàn gidi ni moreover sórí gbogbo àwọn abroad people yẹn wọn ní family ń bẹ wọn lọ́rẹ̀ẹ́ iṣẹ́ àṣekúdórógbó náà máa ń ṣe tó bá dijọ́ tán bá ní họ́ọ̀fù wọn rí yàn bá sọ̀rọ̀ ìlú òyìnbó dàbí Nàìjíríà tẹ́ pé tójú bá kún ẹ flat yẹn o lè ṣeré lọ next flat neighbor kankan mara wọn rí ń bẹ̀ so that's why tí kan nu wọn bá ti lè pè ẹ́ o lè lo 3 hours o lè lo 4 hours lórí call lórí ẹjọ́ pẹ̀lú ẹ so kíkọ́ tó ń kọ́ ẹ yẹn kì í ṣe pé toró nífẹ̀ẹ́ ó fẹ́ fi ẹ́ wá ilé ìwé time ni before you know it ani kó máa ṣí òbò kó máa ṣí hàn tó bá ṣí òbò ẹ àtọmú ẹ tó ṣí hàn yàn kan nítorí wípé wà nílùú èbó orí burúkú ló máa gbẹ̀yìn ẹ because number 1 kò ní fẹ́ ẹ kọ́kọ́ wọ́n ní you don cast us mi ṣe ní cast yín kọ́kọ́ ìrèsì fífẹ́ kúrò náà kò lè fògùn fẹ́ ẹ ìwọ́dẹ̀rẹ́ kò mí ìpòwé word bẹ̀ ta náà máa gbé wòwò ẹ̀ síta Madam Tolu thank you for the roses ta náà máa gbé wòwò ẹ̀ síta tó fẹ́ proof pé òun ò kí ń ṣe oníranù bẹ́ẹ̀ ni èmi mo sì ní 2 cases báyẹn tí mo ń treat lọ́wọ́ èmi mọ̀ pé àwọn obìnrin yẹn wọn kì í ṣe oníṣekúṣe àwọn ọkùnrin yẹn mú sí wọn lórí ni wọ́n mú sí lórí ni mímú sí lórí tó dẹ̀ mú sí lórí ìwọ náà fi pé èèyàn tó wà ń lu èbó èèyàn gidi ni èèyàn lè wà ní UK kó mọ́ wà òkè bí mo ṣe sọ lẹ́ẹ̀kan ẹlòmíì olórí burúkú ni ẹlòmíì wo illegal immigrant ẹlòmíì passport orí passport orí olórí ló ń lò ẹlòmíì inú kíní títorí títì ló ń sùn sí sọ̀rọ̀ mi ti yí ẹ kò ń ṣe gbogbo wọn àwọn Nigerian guys tẹ́lẹ̀ lè fẹ́ yìí wọ́n bẹ́tà ọ̀pọ̀lọpọ̀ tán wà ń lu èbò fine there is dignity in labour
téèyàn bá rí opportunity àti travel èèyàn lè travel bẹ́ẹ̀ yẹn wá túmọ̀ sí pé torí pé nìkan ti travel kó wá máa ṣí ògo tiẹ̀ kó máa ní ó fẹ́ marry ẹ wá máa ṣí ògo hàn wá máa rí rẹ̀ ń rí ìyàwó ẹni tó jì sí kòtò ó kára yòókù lọ́gbọ́n ń lọ ọ̀pọ̀lọpọ̀ àwọn aráàlú èbò oná ti ń sọ lórí TikTok pé mò ń cast àwọn míì ṣe ní cast yín ẹ mọ̀ deceive àwọn ẹni ẹlẹ́ni ẹni tó ti wà heartbroken tó ẹlòmíì single majority àwọn tó máa ń fall victim tí mo ń sọ single mother ni wọ́n tètè máa ń sọ wọ́lẹ̀dù. There is one of these cases tí mo treat tí mo sọ fún èèyàn kan tó jẹ́ ọ̀rẹ́ mi tó náà jẹ́ blogger ó ní sister Bọ́sẹ̀ ẹ wò ó àwọn single mother yìí tètè máa ń fọwọ́lẹ̀ wọ́n tètè máa ń sọwọ́lẹ̀ jù èèyàn rí ẹ ó lóun fẹ́ ṣé nígbà tó wà ń single tó wà intact tó òbí mọ rí ṣé bẹ́ẹ̀ ni marriage easy tó o ṣe tètè réyàn fẹ́ àsìngù ìsìn tó ti wá bímọ ẹnìkan ní ó wà sáré easy àti wá olórí burúkú ni wọ́n ní ọkùnrin tó bá ti ń béèrè hòhò ẹ tètè sá fún un ó lè lóun ti fokó tó ń hàn bókó ẹ ò ṣe special sí tó o náà ló dífá fókó ẹ tó yàtọ̀ ránṣẹ́ anybody tí bá tiẹ̀ ti ń bọ́ sọ̀rọ̀ hòhò ṣe ni kó block ẹ̀ because nǹkan tó máa kọ́ ṣe ni pé wọ́n máa kọ́ fún ẹ ní impression wípé ní àwọn nídìí ìyàwó àwọn fẹ́ ṣe gbá ọ̀pọ̀lọpọ̀ wọn wá nídìí fọ́sílẹ̀ àwọn ìyàwó àwọn ti kọ̀ àwọn lẹ̀ ìmíì táwọn fẹ́ ti kú ẹni ìyàwó ẹ̀ bá kú kó lọ fẹ́ ìyàwó mi nílùú tó ń gbé má jẹ́ kẹ́ni kankan kó fi ìhòòhò ẹ má fi ìhòòhò ẹ sórí kámẹ́rà fún anybody ṣe rí ní ọ̀rẹ́ ń sọ lọ ọ̀pọ̀lọpọ̀ àwọn abroad people yáyé ẹlòmíì ti rún síbẹ̀ ẹlòmíì ò tẹ̀rù tí ń wá Nàìjíríà èyí tó sọ fún ẹ pé òun wà December òun wà fẹ́ yẹn kò lè wá torí tó bá ìwá kò lè travel mọ́ ẹlòmíì inú wọn ò níwèé tó lè fi mọ́ wọlé kó mọ́ jáde ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń fi international number chat yín lórí WhatsApp wọ́n rọ́ọ̀mù nọ́mbà yẹn ní nàìjà ń bí nìmí inú wọn wà live and direct so tó bá ya òbò ẹ tàbí ó la òbò sórí screen tó ń ṣe phone sex torí mi ò rí sí phone sex is not normal sex ìwọ tó jẹ́ kéèyàn kan fi ẹ́ ṣe phone sex ìyẹn ò ní kó má dùn akátá níbi tó wà ọ̀pọ̀lọpọ̀ àwọn people yẹn illegal immigrant ni wọ́n hang around ni ẹ fi ojú balẹ̀ kẹ́ ẹ fẹ́ àwọn èèyàn ní vicinity ibi tẹ́ ń gbé bẹ́ẹ̀ ni mo sọ fún ọ tó bá lọ fẹ́yàn kan tó rà ń kẹ́ à ń pariwo tantan sìn wá ní ẹ mọ́ dá wa lóhùn bóyá àwọn kan fọ́ victim ni o rò pé èèyàn ká nínú ìdù tèmi kò sí ní gbé online èmi táwọn èèyàn fẹ́ràn ọmọ adúrú tán fẹ́ràn mi online mo béèrè wò ẹ kó sì dànù ẹ̀yin ọkùnrin ẹ ti bàjẹ́ jù ọ̀pọ̀lọpọ̀ yín ti bàjẹ́ jù ẹ mọ̀ torí pé ẹ fẹ́ fi obìnrin ẹ mọ̀ pọ́n wọn lójú ẹ mọ̀ fi ìpọ́njú sínú ayé wọn ẹ mọ̀ fún wọn ní àwọn condition tó ṣe pé ní ọmọ bíbí inú yín tẹ́ fokó yín bí ẹ lè sọ pé kí ọkùnrin kó subject ọmọ yín sírú ìpọ́njú bẹ́yẹn nítorí kíni wọ́n ní but some are actually sincere irú sincerity wo lẹ́mí ìnàtúnba what type of sincerity kò sí ọkùnrin kankan tó bá fẹ́ proof sincerity ẹ̀ sóbìnrin wàá wálé tó bá ti wá Nàìjà wàá wá fẹ́ ní ṣùlọ́kà ò ní bèrè ìwòwò ẹ̀ torí obìnrin máa ń wà innocent a máa ń wà emotional a tètè máa ń wà attach pẹ̀lú ọkùnrin yàtọ̀ fẹ́ni tó bá fọgbọ́n ọlọ́gbọ́n ṣọgbọ́n ó ṣeé ṣe kọkùnrin mú sí obìnrin lórí kó náà ṣíwòwò hàn torí yóò sọ pé ò trust òun yóò ti fi bí àwọn tọrọ ṣíṣì jù ẹ lórí àwọn owó wọn bẹ̀ yẹn dẹ̀lélẹ̀ yìí tó bá ti send ẹ̀ síbí by the time you send it here it becomes a very big money ní ó bá jọ ẹ lójú ìwọ tó bẹ́ẹ̀ bóyá ọkùnrin ò fún ẹ lówó rí bóyá àwọn ló tún máa ń fọkùnrin lówó tó wá padà ló jáàmù èèyàn kan mo léèyàn kan tó ti ní disappointment lẹ́ẹ̀mejì ó ti ní disappointment twice so ó wá pàdé èèyàn kan láàbroad wọ́n jọ ń chat ní wọ́n sọ pé Ọlọ́run ti gbàdúrà òun Ọlọ́run ti mú òun gbàgbé gbogbo ìbànújẹ́ òun ara Nàìjíríà ò tó sí òun mọ́ ara abroad ní tó sí onísìn mo ní o jẹ́ sọ ara rẹ ara abroad tó ń tó sí ẹ tó rò wípé answer prayer ni ó máa padà bá yí ẹ jẹ́ ni eré ni àwàdà ni núùdù ẹ ló fi ń threaten ẹ nísìn núùdù rẹ ló fi ń threaten ẹ nísìn ẹ mọ lẹ́ẹ̀fẹ́ yàn ẹ mọ ní kó máa wẹ̀ kó máa ṣe fídíò kan pẹ̀lú yín níbi tó ti ń wẹ̀ ṣó lórí burúkú ni yín ni ẹ dẹ̀ ti mọ plight ẹ ti mọ̀ kó ti wà disappointed any relationship tó bá ní yóò tún fẹ́ do everything to make it work kò sí anything tó ṣe láti mú relationship work tó bá ti jẹ́ nǹkan tó lòdì sífẹ̀ẹ́ Ọlọ́run ó máa padà regret ẹ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wà lábúrọ̀dù yẹn ayé wọn ò sùn ayé wọn ò gbádùn ọ̀rọ̀ wọn ọ̀jọ́ lójúmọ́ láti gbọ̀rọ̀ péèjì mi yìí sẹ̀yà nìkan ló wà burúkú sí mi lórí ọ̀rọ̀ péèjì o even YouTube channel tẹ́ bá kíyèsí live stream tí mo ṣe ń gbà yẹn láwọn tán ti ń follow mi ti pẹ́ ọ̀rẹ́ mi kan sọ fún mi lórí live stream yẹn jọ ìpè àsìsà bọ́sẹ̀ ìbúlẹ̀ tí máa ń ràn people yìí ṣé bí jọ́ òdu àṣẹ yẹn jọ ọ̀rọ̀ YouTube yín ìbúlẹ̀ tún ti rí eléyìí many of them they are very evil ẹjọ́ nítorí Ọlọ́run èèyàn kan wà lábúrọ̀dù kó òyìn ọ̀lẹ́ wá fi wá yẹn wá fi búrẹ́dì kó àwa lómi ọbẹ̀ jẹ ní bíbá yìí ìgbà ìmọ̀ lọ́lọ́run fojú fòdà tó o bá ti ṣe rí mọ́ ṣe mọ́ kò ní fẹ́ ẹ èmi mọ̀ wípé ò kí ń ṣe oníranù
èmi mọ̀ wípé ò kì í ṣe oníṣekúṣe, èmi mọ̀ wípé o wà desperate fún relationship ni, ṣùgbọ́n gbogbo ohun tó ń ṣe yẹn kò ní mú relationship yẹn work. Mr. Lawrence, thank you for the roses. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ yé béèrè ìwòwò àwọn obìnrin mọ́. Tẹ́ ẹ bá ní obìnrin ọkùnrin tó bá ti ń béèrè ìwòwò ẹ tó ní kó máa ya òbò ẹ ránṣẹ́ kò ní fẹ́ ẹ. Kò tó bá ti lè ya ránṣẹ́ you are failed. O ti fail already. Àwọn Nigerian guys yìí ẹ mọ̀ consider proposal àtàwọn náà. Ẹ mọ̀ consider proposal wọn. Ọkùnrin tó nífẹ̀ẹ́ tí ìṣe pé bóyá kínní o wá torí pé o ti rárá ìlú èbó kan ta ló sọ fún ẹ pé yẹn gan ó ní capacity àti múyàn travel. O rò pé gbogbo nǹkan wà ń lo èbó òun lèèyàn gidi. Àwa ní ìta wà Nàìjíríà abẹ́ta wọn. Sọ̀rọ̀ mi ti ń yí ẹbẹ́ yẹn. Tó o bá fẹ́ déètì èèyàn lu èbó mi ò ní ọmọ déètì èèyàn lu èbó bẹ́ẹ̀ má yà òwò ẹ síyàn. Má gbé kámẹ́rà ṣàì sísàlẹ̀ fẹ́ni kankan. Má ṣe phone sex with anybody. Sọ̀rọ̀ mi ti ń yí ẹbẹ́ yẹn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin tó ń wò large percentage of them they are evil. Ìgbà tí mo post update yẹn láàárọ̀ nìkan ti ń sọ wípé ṣó ti ṣàwọn kan rí ni ṣó ti ṣòun rí ni èèyàn ní nǹkan irú nǹkan báwo ṣe ní kò sí ní lórí social media ládùúgbò tí wọn ò fẹ́ràn mi wọ́n ti tà fún Gistlover. À ń sọ̀rọ̀ nítorí àwọn tá a ní àwọn clients tá a ní tí wọ́n ń wá tá a sì ń gbàdúrà pé kọ́lọ́ mọ̀ jẹ́ kán para wọn síjọba lọ́rùn kọ́lọ́ mọ̀ jẹ́ kán ṣe ra wọn léṣe. Anybody tó bá fẹ́ treat case blackmail nísìn àkọ́kọ́ ní kó lọ sanwó sákàǹtì òun ni. Gẹ́ẹ̀ Mọ́ládé kan báyìí tí máa nǹkan publish ihoho ẹ̀ that was 3 years ago tí Madam TNT treat case yẹn. Nǹkan tó dún gẹ́ẹ̀ yẹn rí nǹkan tó dún ẹ̀ ti rí kó tó gbé case yẹn wá. She did that case for her free of charge because ó ti náwó láwọn platform ọkùnrin yẹn padà gbé òwò ẹ̀ síta. Kò sí nǹkan kan tó special nínú pé èèyàn kankan wà nílùú òyìnbó ẹ kó rí burúkú òṣì ẹ kó dànù ẹ kó sì dànù ẹ máa gbókó yín lọ ẹ máa gbé fífẹ́ yín lọ. Nínú gbogbo àwọn obìnrin tó ti ya òhò wọn sí yín èwo nù wọn lẹ ti fẹ́ lẹ́yìn ọkùnrin aráàlú èbó. Èwo nínú àwọn Nigerian girls tí tó ti máa ń ṣe sex phone èwo nù wọn lẹ ti fẹ́ ẹ nífẹ̀ẹ́ wọn ẹ̀yin náà dẹ̀ mọ̀ pé ẹ nífẹ̀ẹ́ wọn. Ọ̀pọ̀lọpọ̀ yín níyàwó Nàìjíríà ẹ kúrò pé ẹ níyàwó. Ọ̀pọ̀lọpọ̀ yín ti fa kátà ìlú èbó tán bíjà láyà yín dáa kẹ́ fẹ́ yàwó lé. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin yẹn tó mọ̀ rò pé aráàlú èbó non-entity lẹ́lòmí ìlú èbó. Ọmọ pé ìlú èbó ìlú obìnrin ni. Obìnrin á sọ fún wọn kán jòkó síbẹ̀ yẹn. Ọ̀pọ̀lọpọ̀ yín ṣe bá ń ráwọn fídíò clip báwọn obìnrin ṣe ń treat yín lọ́hùn. Ṣebí wọ́n sọ fún yìí kan ní ìyàwó ẹ̀ bọ́ búgíbúgí sneakers tó bọ́ tó ń gbámọ́ lórí báyìí wọ́n bí dáa kó ná obìnrin yẹn padà. Sáwọn tẹ́ ń pọ́n lé tẹ́ ń sẹ́ǹdì òyìn sí náà nù. Àwọn ọkùnrin tán lẹ́nu ọ̀rọ̀ wọn lẹ́nu ọ̀rọ̀ nílùú èbó wọn jẹ́ nǹkan kan òfúùtù fẹ́ tè bó lé rọ́ ní abẹ́ gádà lẹ́lòmíì sùn wọn wúlò ìgbẹ́ náà fọ̀ àwa Nàìjà bẹ́tà míì nínú wọn. Ẹ wà mọ̀ béèrè òbò ẹ mọ̀ béèrè ọmú ẹnìkan ni ọlọ́mú mú ya ọmú olóhùn tún yà yóò tún ní kó wọn fojú sí i. Ó ní gbogbo ìgbà tó wọn fojú sí odidi ọ̀sẹ̀ kan ló fi bóun jà òun tún wá wò pé so wọn tún wá lost relationship ni. Unfortunately àwọn tó connect mọ́ tó ní kó máa wá lọ́kàn lọ́mọ kí wọn family wọn àsáwọn yẹn ò tán ó kàn fáwọn yẹn parọ́ ni. Gbogbo fídíò rẹ̀ gbogbo bí wọ́n ti ń ṣe search for gbogbo ẹ̀yán yẹn ló ti screen record tó fi ń blackmail ọmọ lọ́mọ. Ẹ̀yin aráàlú èbó yìí náà ní lọ́pọ̀lọpọ̀ yín ìṣẹ́bù nǹkan kan bọ̀. Ẹni tó bá gbé òwò anybody síta wò wàá mọ̀ pé Amẹ́ríkà ò jìnnà sí Èkó. Amẹ́ríkà kò jìnnà sí Èkó wàá kàn bá rẹ Muritala Muhammed ni. Bẹ́ẹ̀ ni torí mi láwọn international police inú yàrá ẹ̀ náà ti máa wá bí ẹ. So tí n bá fẹ́ treat case blackmail mi ò ní bẹ blackmailer yẹn màá wo mi ní bí ọkọ mọ́ publish ẹ̀ màá sọ fún ẹ kó publish ẹ̀ gan ni torí mo ti mọ̀ kó ń dá afẹ́fẹ́ báyìí ìwọ náà relocate ni complete relocation ló máa ṣe. Do not underestimate us here confirm la wa. Forget say I dey come here dey wear head bonnet I dey come speak all the omu language here. Don't underestimate us. Tó o bá ti gbé núùdù èèyàn kan síta tó blackmail yẹn o travel mọ̀ tí Jésù ó fi dé ìyẹn ò sí nínú halẹ̀. Ṣùgbọ́n ìwọ Nigerian girls tọkùnrin bá ti ní wòwò ẹ lọ́wọ́ o ò lè predict bóyá kò ní gbé sáfẹ́fẹ́. There is 95% assurance pé ìwòwò yẹn ó máa jù sáfẹ́fẹ́. Ìwọ ló máa wá bó ṣe máa lọ attend àwọn counseling bó ṣe máa lọ fira ẹ sí register for counseling so that you be able to build your confidence and your self-esteem again. Ó ti pọ̀ jù kí ló dé ṣé dandan ni wọ́n wáyé ni. Unfortunately tí ó bá ṣe pé àwọn obìnrin náà ti sọra wọn di gbá àkólẹ̀ ọkùnrin ní ìdí obìnrin ju bóbìnrin ṣe ní ìdí ọkùnrin lọ. Ó máa ń dé stipulated time kan nínú ayé obìnrin tí ò ní ìdí ọkùnrin mọ́. Bẹ́ẹ̀ ọkùnrin máa ní ìdí obìnrin forever ni. Bẹ́ẹ̀ ọlá wípé àwọn obìnrin ti fi ra wọn yílẹ̀ òun ló fà á tí àwọn ọkùnrin fi ń máa treat àwọn obìnrin bẹ́ẹ̀ lẹ́nìkan fi jòkó sílùú òyìnbó ní ònìkan máa fẹ̀bù hàn who are you? Ta lẹ́yìn jẹ́ ta ní wọ́ nínú gbogbo àwọn obìnrin tó ń fẹ̀bù hàn yín tẹ́ ń bá ṣe sex phone mélòó ni wọ́n lẹ ti fẹ́?
thank you for the roses mélòó nù wọn lẹ ti fẹ́ ẹ nífẹ̀ẹ́ wọn because ẹ̀yin fúnra yín ẹ ní marriage at mind ẹ kàn fẹ́ bá wọn ṣe phone sex ẹ fẹ́ ní tẹ́ fẹ́ rí náà lẹ fẹ́ rí òògùn wọn náà lẹ fẹ́ rí lọ́pọ̀lọpọ̀ yín làṣírí yín ò kì í ṣe ń bò ẹ ní mú pákó bedroom slippers ẹ máa wọ̀dé múrítàlà ó ṣú ọ̀fẹ́ mi torí mo ti ṣe kan tó wọ́ọ̀kì bẹ́ẹ̀ ni mo sọ fún yín mo ti ṣe kan tó jẹ́ èèyàn tó wá mi ò sì ṣáàjẹ́ wọn gba ṣíṣì torí èèyàn tó ṣeṣẹ́ yẹn tí mo gbé fún èmi àtẹ́ni gan ti ṣọ̀rẹ́ fún 5 years kó tó ṣẹ̀ sọ fún mi pé pólíìsì lòun níbi tó wà diplomatic dé ọlọ́pàá ni international ọlọ́pàá tí wọ́n ti wọ́n dé ìgbàgbọ́ kan ní tiẹ̀ sọ pé time tó máa ń lò wọ́n US wọ́n Germany kí lèmi fi òpó lọ́mọ ń ṣe àmọ́ ní you are a businessman èmi rò pé bóyá ọlọ́mọ ra àwọn nǹkan tó ń ta ó ní òun wà lè jòkó sí nàìjà kóhun ọjà kan dẹ̀ wé bí ilẹ̀ wa pé torí iṣẹ́ òun lòún ṣe ń travel ọjọ́ yẹn ló ṣe iPad ẹ̀ tó fi gbogbo fídíò gbogbo ọ̀gá pátápátá yẹn ni olóde anytime tí má ti nírú àwọn kéèsì yẹn kí n DM òun àwọn eléyìí ò ní gbà ṣíṣí wọn á rí pátí ètí ẹ padà wá nàìjà ó travel mọ́nù ó kó orí ibú tó gbé sábẹ́ yẹn tó fi kò lè mọ deceive àwọn ọmọ kó mọ fi marriage deceive wọn ó tún travel mọ́ bẹ́ẹ̀ ni mo sọ fún ọ dẹ́ni Nigerian girls àwọn ọkùnrin ìlú èbó ò lè fẹ́ yín wọn lè fẹ́ yín sọdí tí mo ṣe ń sọ tí mo ranjú wọn lè fẹ́ ẹni ọkùnrin tó bá ti ń béèrè òbò wọn ní it happened to me I rubbish the idiot ẹ máa rubbish ẹ ní olórí burúkú ni that is a sign of olórí burúkú but the time tó ṣẹ̀ṣẹ̀ ń béèrè òbò béèrè gbogbo ó máa present ara ẹ̀ bí áńgẹ́lì bí pé tí wọ́n gan ò bá bá sọ̀rọ̀ mọ́ gan ọmọ wò pé ṣèṣe kórí inú ẹ fẹ́ ta kòtò dé ẹ báyìí ṣèṣe kó fẹ́ ta eré ayọ̀ nù àmọ́ mẹ́wàá á travel out á ṣe kinní kan torí ẹ̀ gbogbo àwọn tó ń ṣe matchmaking lórí platform wọn ẹ lọ kíyèsára gbogbo àwọn ọkùnrin tẹ̀ matchmaking fáwọn obìnrin many of àwọn obìnrin yẹn single mother ni wọ́n ọkùnrin ìlú èbó á máa tàn wọ́n gbé yóò mọ mẹ́wàá ìlú èbó ọ̀nà wà ìlú èbó ohun tí rojọ́ pé ẹnìkan mọ mẹ́wàá family member tiẹ̀ mélòó ló ti múlò ìlú èbó family member mélòó tiẹ̀ ló ti múlò ìlú èbó Nigeria is not that bad téèyàn bá ń ṣiṣẹ́ èèyàn ò jẹun níbi tó orílẹ̀-èdè Nàìjíríà dé yìí èèyàn máa jẹun kò sì sí country tó rọgbọ ìlú èbó nǹkan iṣẹ́ ẹ̀gbin làwọn míì ṣe ìgbẹ́ ló ń fọ̀ so the fact that you are in ìlú èbó does not make you special tó fi feel pé o ní right láti jókòó mọ̀ béèrè ìwòwò ẹni ẹlẹ́ni wà wá ká ìwòwò ẹ̀ pamọ́ ọmọ ọlọ́mọ wa máa sunkún nígbà tó bá bẹ̀rẹ̀ sí ní blackmail ẹ̀ ẹni tó ṣe pé wọ́n lọ wú rẹ̀ tó fi gbà fún ẹ wọ́n lọ rí burúkú ẹ ṣe lọ́ máa wú àwọn ìyá yín kẹ́ máa wú àwọn àbúrò yín lóbìnrin a tún wá gbé sí update pé ẹ mọ́ sẹ́ndì ìwòwò yín sáwọn ọkùnrin nílùú òyìnbó ẹ mọ́ ṣe phone sex pẹ̀lú wọn ìkan wá ní sàn tó ṣẹlẹ̀ sí ṣé ìyẹn wá nìkan fi George àṣẹ ní fi George Arinso thank you for the roses ma ẹ ti mọ̀ pé ẹ nífẹ̀ẹ́ wọn ẹlòmíì dẹ̀rẹ́ pressure desperation àti oríṣiríṣi ẹlòmíì ti wà jilted severally tó ti ní relationship problem tó wá wò pé ìkan tó ń rí àní mo ríyàn tó tún sọ pé Ọlọ́run tiẹ̀ ti bóun ṣe ará Nàìjíríà ò tó sí ọmọ aráàlú èbó ní tó ń tó sí mo ní aráàlú èbó yẹn kí ló wá special about him gbogbo àwọn Nigerian guys tí wọ́n ń ṣiṣẹ́ oṣù tí wọ́n ń gba sálárì tí wọ́n ń ṣiṣẹ́ ọwọ́ àwọn artisan àwọn tí wọ́n ń gọ̀kadà àwọn tí wọ́n wa mọ́tò àwọn carpenter àwọn painters àwọn oníṣẹ́ ọwọ́ tó rẹ́dì láti tọ́jú yín ẹ̀ nífẹ̀ẹ́ àwọn yẹn nítorí wọn ò sí nílùú èbó ẹni tí ó mọ bèrè ìwòwò ẹ tí ó ya òwò ẹ pamọ́ tí ó mọ bluetooth ẹ káàkiri ó lè yan gidi tó gbà fún nípò wá bá yí ẹ̀jẹ̀ nìsín tó ti wá tán kò sí kankan tó special ní ọkùnrin kankan tó wà nílùú èbó orí burúkú lẹ́lòmíì bá lọ ọbẹ̀ I'm telling you wọ́n sì ní kéèsì kan lọ́wọ́ báyìí tí woman yẹn wọ́n fẹ́ ṣe IVF ṣó ti yé wa wọ́n ti wà of age so wọ́n wá fẹ́ ṣe IVF wọ́n wá sanwó IVF fún dókítà yẹn bó ṣe gbá gbogbo àwọn èèyàn nìyẹn gbá wọn ó sì combine gbogbo wọn together ó sì travel out láti February láti wà lórí kéèsì ó sì ti ju èyí ẹ̀ lọ tí woman yẹn ti ń pè kó mọ̀ sẹ́ndì owó